Good morning, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Yeah, gist tá a gbọ́ ni pé Mariam pé wọ́n rí i pẹ̀lú ẹni tó ń so oúnjẹ fún Kabiyesi ní Akure. Pé ẹlẹ́ẹ̀kejì wọ́n tún rí wọn pọ̀ ní ọjà. Ẹ̀yin èèyàn lé gist tẹ̀ní nìyí o. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń gbọ́ mi nìyí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àti bàbá mi tó wà nílé, ẹ lọ sórí aago tí wọ́n kọ subscribe sí, ẹ tẹ̀, so that tí n bá press ti any gist ẹ máa rí. Ẹ ṣé, mo dúpẹ́ fún àdúrótì yín pẹ̀lú channel mi. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, ìgbà míì mo máa ń sọ Òyìnbó. Ẹ̀yin èèyàn lé, ẹ ṣé gan ni, mo dúpẹ́ o. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Thank you for your support. Thank you for your love. Please subscribe, love, and share. God bless you all. Gist tá a gbọ́ allegedly wọ́n ní wọ́n rí Mariam àti ẹni tó ń so oúnjẹ fún Kabiyesi, wọ́n ní wọ́n rí wọn ní Àkúrẹ́, wọ́n ní wọ́n dẹ̀ tún rí wọn ní ọjà, àwọn méjèèjì. Kí ló fà á tí wọ́n fi rí wọn ní Àkúrẹ́? Wọ́n ní ìgbà tí Kabiyesi gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n fi àwọn èèyàn ṣọ́ wọn. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni àwọn tó ń ṣọ́ wọn wá ní pé wọ́n rí wọn ní ọjà. Bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní àwọn tó ń so oúnjẹ fún Kabiyesi, wọ́n ní wọ́n go on oath nítorí wípé ṣe mọ̀ ilé ayé yìí ó gbẹgẹ́. Wọ́n ní wọ́n go on oath, wọ́n ní wọ́n dẹ̀ sọ fún wọn pé wọn ò gbọdọ̀ rí ìyàwó kankan pẹ̀lú wọn. Wọ́n ní nǹkan tí wọ́n sọ fún wọn ni pé ìyàwó kankan wọn ò gbọdọ̀ rí wọn pẹ̀lú wọn, kọjọ́ máa ṣọ̀rẹ́. So wọ́n ní pé kò sí obìnrin kankan tó ń so oúnjẹ fún Kabiyesi except Queen Naomi. Wọ́n ní Queen Naomi nìkan ni èèyàn kan tó ń so oúnjẹ fún Kabiyesi. Wọ́n ní kò sí obìnrin kankan tó ń so oúnjẹ fún Kabiyesi. Wọ́n ní Queen Naomi nìkan ló máa ń so oúnjẹ fún Kabiyesi. Bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní ìgbà tí Queen Naomi dẹ̀ ti lọ, tó ti kúrò ní palace, wọ́n ní àtìgbà yẹn ni Kabiyesi ti gba àwọn kòkò yìí tí wọ́n ń so oúnjẹ fún wọn. Ṣàdédé ni wọ́n gbọ́ pé wọ́n rí àwọn àti Mariam pọ̀, wípé ó ti dẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n rí wọn pọ̀ l'Ákúrẹ́. Wọ́n ní wọ́n tún rí wọn pọ̀ ní ọjà. Wọ́n ní wọ́n nígbà tí wọ́n dẹ̀ bi àwọn tí wọ́n ń so oúnjẹ yìí, wọ́n ní wọ́n parọ́. Wọ́n ní wọ́n ṣàsọ pé coincidentally ni pé àwọn kan ṣàdédé pàdé ni. Wọ́n ní bí wọ́n ṣe dá wọn dúró nìyí. Gist tí a mú wá fún yín ni. Wọ́n nígbà tí bàbá Kabiyesi gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní bàbá Kabiyesi support pé kí wọ́n dá wọn dúró nítorí pé wọ́n ní imú jìnnà kò jẹ́ ká gbóòórùn àṣebí. So bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ nìyí o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìgbà tí Queen Naomi tí wọ́n wà ní palace, wọ́n ní Queen Naomi nìkan ni wọ́n máa ń so oúnjẹ fún Kabiyesi. Wọ́n ní kò sí obìnrin kankan tó ń dáná fún Kabiyesi ju Queen Naomi lọ. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí Queen Naomi ti kúrò ní palace, wọ́n ní Kabiyesi ò lè máa jẹ oúnjẹ gbogbo àwọn olórí. Wọ́n ní wọ́n ní wọ́n wá hire chef àti cook tó máa dáná fún wọn. Wọ́n ní wọ́n dẹ̀ go on oath láti máa dáná fún Kabiyesi. Wọ́n ní ṣàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí rí àwọn kòkò yìí. Wọ́n rí wọn pẹ̀lú Mariam all the time. Wọ́n ní bí wọ́n ṣàṣe dá wọn dúró ní. Wọ́n ní ìgbà tí wọ́n ṣàdá wọn dúró, pé Kabiyesi dẹ̀ fi allegedly ní o, nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o. Mi ò bá Kabiyesi gbé palace o. Nǹkan tí mo gbọ́ ni mò ń sọ fún yín. Wọ́n ní allegedly, wọ́n ní ni wọ́n wá ṣe meeting, ni wọ́n wá ń sọ fáwọn olórí pé anytime tí wọ́n bá ti rí any cook pẹ̀lú àwọn olórí, wọ́n ní kò ní fọ́nì o.
wípé nǹkan tí ojú ẹni yẹn bá rí kó fara mọ́. So bí a ṣe gbọ́ wọn ní stepmom Kábíyèsí, àwọn náà bẹ̀rẹ̀ sí so oúnjẹ fún wọn ní ìsìn nígbà tí wọ́n ti lé àwọn kòkò yìí lọ. Gist tá a gbọ́ ta ní ká mú wá fún yín nìyẹn, yín èèyàn tẹ́ wà ń lé. Etí tẹ́ fi ń gbọ́ mi láàárọ̀ yìí, etí yín kò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yín kò ní kọ̀sàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ẹ ní fi ọwọ́ yín gbọ́mọ sí o. Ìbànújẹ́ kò ní jẹ́ ti yín o. Ire, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ ti yín. Ìbùkún ló máa jẹ́ ti yín. Àánú Ọlọ́run á farahàn nínú ayé yín. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Mo tún ní kí n mú wá bí mo ṣe ń mú wá ni o. Ẹ̀yin tí a bá ti subscribe sí fídíò mi, ẹ jọ̀ọ́ ẹ lọ subscribe o, so that anytime tí má ti gbọ́ gist ẹ máa gbọ́. Gbogbo ẹ̀yin tí a bá ti subscribe, Ọlọ́run á bá mi gbọ́ àdúrà yín o, ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá contract àbí tí ẹ̀ ń wá iṣẹ́, Ọlọ́run Elédùmarè á fún yín níṣẹ́, iṣẹ́ alálùbáríkà. Tó bá dẹ̀ jẹ́ pé visa náà lẹ̀ ń wá, Ọlọ́run á bá mi pèsè visa fún yín. Gbogbo ìlúkìlú tẹ́ bá fẹ́ lọ, ẹ máa rí àánú Ọlọ́run gbà. Ẹ ṣé ẹ̀yin èèyàn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. God Almighty will bless you. Thank you so much. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.